sórí alájà Kudi sórí Ọlọ́run mo bí ọ Ọlọ́run wọlọ omi ijó mi ń kọ̀kọ̀ lórí alájà Kudi olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ńjọ́ kẹta alájà Kudi ń sunkún kan mọ́ ní àǹtí alájà tẹ bá wà mí bí ẹ jọ ẹ kọ́mẹ́ǹtì tí mo sọ yìí tí n bá parí mú ní àǹtí ẹ jẹ́ n bá yín tó bá ṣe yí pé èyí sorry gate tẹ́lẹ̀ ṣe kọ́ ní kò work ẹ jẹ́ n bá yín gbé àǹtí ẹ kẹ́ ẹ bá mọ́rù aláàkọ̀ tó wà láàrin èmi àtàǹtì kẹ́ ẹ bá mọ́rù ìfẹ́ tó ní sí mi tí mo ní sí wọn padà mo ní alájà ẹ jẹ́ n bá yín gbé mo ní pátápátá ẹ̀ ní jáde nulẹ̀ mọ́ mo ní tí bá sà ti ń jẹun mo ní kò sí kankan tí ó ṣe mí ẹ má wọrí màá bá yín gbé ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ yín bá yín gbé àwọn arẹ́rìn jọ náà ní Àjọkẹ́ ṣé káwọn dákún wàhálà ìwọ tó wọ́n zù tiẹ̀ káwọn tó wá foyún dí ọmọlẹ̀ mo ní àǹtí ẹ má wọrí àti ṣé kẹ́ ẹ gbọ́ ọmọ ti yín ṣé kẹ́yìn gẹ́gẹ́ gbé ọmọ ti yín ṣọ́ sọ fún ọ pé alájà ò lóyún rí ni alájà ó lóyún rí ọmọ padà ni Ọlọ́run mo wá mo fi Ọlọ́run mo fi bí ọ lórí alájà Kudirat ẹni Ọlọ́run dá Ọlọ́run wọ ló dá lóòótọ́ ọmọ ń bẹ lọ́dọ̀ rẹ ìwọ ló ń fún wa lọ́mọ ló ń fọ àwọn oṣọmọ fáwọn nǹkan tó ṣe pé wọn àbèrè gọ́ọ̀kà dédé ṣe fún wọn ni Ọlọ́run àbíọ́ oyún rẹ tí ń dán ọmọ rẹ ọmọ alálùbáríkà ọmọ òtútù ojú Ọlọ́run bá ń fi ta alájà Kudirat lọ́mọ lára lọ́rẹ látọ̀dọ̀ ọkùnrin rẹ ọkùnrin alálùbáríkà tí ó mọ yìnyín bẹ́ẹ̀ ni ṣé bó ni mo fẹ́ dalé rẹ rú mo ti wá sọ báyìí látọ̀dọ̀ ọkùnrin rẹ mami ní wáyé tí gbogbo ẹ̀yin tẹ́ wọlé tí Ọlọ́run o mo bí ọ fàlájà Kudirat ọ̀kan lọ́mọ tó bá ṣe pé ìwọ Ọlọ́run ọba kò sí tí mo tọrọ tó ò ṣe fún mi Ọlọ́run wọlá ọjọ́ tí ìyá mi bí mi wọlá mi tí mo gbé wá sáyé tí ìyá mi fi mọ̀ pọ́n máa mi ní àti bàbá mi Ọlọ́run mo fi bí Ọlọ́run lójú gbogbo gbangba wálíà fún alájà Kudirat ọ̀kan lọ́mọ Ọlọ́run tó bá nǹkan tó ń dùn nǹkan yọ ọ̀kan tí ń sunkún sí pé ntọ́lọ́run lè fi dùn ún nú láyé ni pé kó fóun ní ọmọ kóun rọ́mọ tòun náà gbẹjọ́ Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ lónìí mo bí ọ ní pẹ̀lú àṣẹ rẹ pẹ̀lú agbára rẹ lórí gbogbo ẹ̀gbin tí Ṣakiru ọ̀kan lọ́mọ fojú ọmọ obìnrin rí Ọlọ́run mo bí ọ ìwọ lọba tó lọ́mọ lọ́dọ̀ tó ní bí ìwọ lọba tó mọ sọmọ fẹ́ dá kankan tí ìwọ Ọlọ́run ò sì ní lọ́mọ náà bí ìwọ ló ń dára tó fún èèyàn 2 3 4 5 lẹ́ẹ̀kan náà ó fún èèyàn 9 rí mo rí Ọlọ́run ọlá pé ti ka àwọn nǹkan wọ́n ti pè wọ́n lágàn rí láti pè wọ́n lágàn rí tó sì fi ọmọ dùn wọ́n nú Ọlọ́run kọ́dún yìí tó parí ọkọ rẹ ọkọ alálùbáríkà tí ó sọ alájà Kudirat dàbí amọ tí ó gbọmọ dání báyìí Ọlọ́run tarí ẹ̀ sí Ṣakiru ó ṣorí burúkú ni èmi ni wọ́n fẹ́ parọ́ mọ́ ó fẹ́ parọ́ mọ́ mi bí ìsìnlá alájà Kudi ó ti rí bẹ́ẹ̀ ẹ bímọ tẹ́ gbọmọ tí ń jó báyìí ìgbà lẹ́wàá mọ̀ pé ibi tẹ́ ń lọ jìnnà ibi tẹ́ ń lọ yà ló pọ̀ ibi tẹ́ ń lọ jìnnà ibi tẹ́ ń lọ yà ló pọ̀ Ọlọ́run wọlá àwọn ẹni Ọlọ́run wọlá Sheikh Adam Ọlọ́run wọlá Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu Ọlọ́run wọlá àwọn èèyàn kan tó yọ́nú sí Ọlọ́run wọlá àwọn èèyàn kan tó yọ́nú sí wọlá àwọn àfáà kan tí Ọlọ́run bá ń gbàdúrà àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí alájà Kudirat ọ̀kan lọ́mọ kí ló dé tí mo ń pa ọ̀kan lọ́mọ olórí burúkú yìí alájà Kudirat ẹni Ọlọ́run dá oyún rẹ tí ń dọmọ rẹ ọmọ alálùbáríkà ọmọ tútù ojú Ọlọ́run bá ń fi ta yín lọ́rẹ yóò sẹ́kún yín dẹ̀rín yóò ṣe ẹ̀gàn yín dògo gbogbo rọ́tí Ṣakiru pa ìwọ Ọlọ́run ó dojú ti Ṣakiru ò ní rí ìwé ìgbélùngbà alùbáríkà la ilaha illallah wọ́lá Muhammad Rasulullah Ọlọ́run ó wọlá bó ṣe parọ́ mọ́ mi tó bá mi lójijì pé èmi Àjọkẹ́ Ṣakiru ó ráre alájà Kudi ó ti rí bẹ́ẹ̀ innama amruhu iza arada shay'an ay yaqula lahu kun fayakun Ọlọ́run wọ́n lọ́ba tó máa ń fi kun fayakun sí nǹkan
ìwọ lọba tó máa ń ṣe nǹkan ní kún wọ́n láwọn nǹkan tá lóyún lónìí tàn ní mọ̀ táwọn oyún ò dùn sára àwọn báwọn bá lájọṣepọ̀ pẹ̀lú ọkọ àwọn ọlọ́run wọn láwọn obìnrin kan tí wọ́n lóun bá ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fábẹ́ wọn ṣe ṣì náà fẹ́ ọkọ wọn nìkan. Alhaja Kudirat ó lóyún àníléyè ó bímọ àbíyè ó gbé ọmọ rẹ̀ dání báyìí alubarika Muhammad Rasulullah. ọlọ́run o tó bá tún wá wà ní àkọọ́lẹ̀ pé ó wà ní àkọọ́lẹ̀ àwọn nǹkan pò ní sọmọ fún wọn láyé ọlọ́run wọlá tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run wọlá páwọn ọmọ tárábìnrin kan ló fòbó rẹ̀ bí tó tọ́jú wọn tí gbogbo wa rí lórí mídíà tó tọ́jú àwọn ọmọ yìí tó fi yege táwọn ọmọ yìí wá ń yege tán dẹni tán lè mọ sùn èbó déédéé tán sẹni tán ti tó mú yẹn gà tí bàbá wọn ti fi wọn yẹn gà ọlọ́run wa wọlá bẹ́ẹ̀ tó bá ṣe pé ó wà ní àkọọ́lẹ̀ Kudirat ẹni ọlọ́run dá ìwọ ọlọ́run dá tó rò pé ò ní fún tẹ́lẹ̀ ọlọ́run wọlá wákàtí máa bá ń da ọmọ sí Kudirat lágbádá ọmọ ìdùnnú ni o mọ fún gbàjẹ́ sinmi ọlọ́run Ṣakiru ti fẹ́ gbé mi jìnnà ọlọ́mọ bá ń da ọmọ sí Kudirat lágbádá báyìí máa dá sí ni ọmọ ìdùnnú máa bá ń dá sí máa bá ń bu Kudirat lọ́mọ lọ́wọ́ báyìí mo bá sọmọ fún ọlọ́run wọlá pé Ṣakiru parọ́ mọ́ mi ó tún lóun gbọ́ conversation òun ní voice note èmi àtàlájà níbi tálẹ̀ mi àtàlájà ti ń sọ̀rọ̀ ibi tẹ́mi àtàlájà ti ń sọ̀rọ̀ tá a ti ń sọ̀rọ̀ tó ń parọ́ mọ́ mi òun ní voice note yẹn tí mo mọ̀ pé rọ́ ni dáàbì kìámọ̀ ọlọ́run tó bá gbé ọ̀dà sí mi lọ́rùn báyìí yín sì mọ̀ sọ pé rọ́ ni ní voice note pẹ̀lú àlàjà tó lóun gbọ́ conversation òun rèmi àtàlájà lórí conference call tá a wà lórí conference call tó tún parọ́ mọ́ mi ọlọ́run wọlá bẹ́ẹ̀ bá ń ṣe ọmọ rẹ̀ fún Alhaja Kudirat ẹni ọlọ́run dá wá taari ọkùnrin kan tí ó wàá jó pé gbogbo ìyà tó jẹ lọ́dọ̀ Ṣakiru ẹkùnrin ni ó wàá mọ pàmpá rẹ̀ ṣé orú ẹni tó náà ń jìyà ń tàlájà ń wá yìí fún ọlọ́run torí ẹni tọ́lọ́run tí bá ń jìyà ń tẹ̀yìn náà ń wá yìí tó bá pàdé yín connection yín ó tètè múra wọn ọlọ́run ó sì dá yín lóhùn